torí pé gbogbo wa ọba Ajíbádé Bákàrè Àgòrò Rànúdù ti lé mọ́ta nípínlẹ̀ Èkó ṣùgbọ́n nípínlẹ̀ ayé ọmọ Àwùjalẹ̀ kẹwàá ni mí ọmọ ọba Arúwà mo dá olú ẹ̀kẹwàá lú ti Ìjẹ̀bú-Land bàbá mi lọ́ba kẹwàá ń lù yìí kí la wálé lẹ́nu ọmọ bọ̀ wálé ni adẹ̀rí bàbá tó wà bẹ́ẹ̀ sí inú wa dùn nísìnyí a ti máa ṣe ní nǹkan tó yẹ pé a máa wálé ní gbogbo ìgbà ni tí gbogbo ẹ lè máa dọ́gba mọ́ra wọn aràn ti lé ni ọmọ tó bá gbàgbé lé ó ṣàkóyà kọ́. a dúpẹ́ fọ́lọ́run ẹlẹ́dàá a dúpẹ́ lọ́wọ́ aláyélúwà Dr. Síkírù Káyọ̀dé Adétọ̀nà Ọ̀gbágbádì second ọmọ lébè pòdó mẹ́fún tó kejì náà ti sàlẹ̀ ọ̀rọ̀ ọmọ alágẹmọ òbí yọ̀wọ̀yọ̀wọ̀ wípé abalẹ̀ ní láyọ̀ àtàláfíà ó dẹ̀ gbà á tọwọ́ tẹsẹ̀ ó gbà á pé àwọn ohun wálé wá kí wọn Ọlọ́run bá lè dá túbọ̀ jẹ́ kọjọ́ ẹ̀gùn pẹ̀lú àlàáfíà ó ṣe máa jẹ́ ní ẹlẹ́gbẹ̀rún Ọlọ́run.